ìgbà tí gbogbo ayé ń pariwo ganu sí lọ́tún ganu sí lọ́sì ni mo wá rántí old video kan tá a ti fi sí archive ṣùgbọ́n tá a ní láti máa revisit fún development fún growth àti láti build kí ló ń pè ní self awareness lórí live wa. Lẹ́yìn ìgbà tí bàbá yìí ran Buhari lọ́wọ́ láti install ẹ̀ ní 2014-15 ó face a lot of challenges, lot of persecution ní lọ́dọ̀ party ẹ̀ both direct and indirect. Instead tó máa fi back off àbí tó máa bà party yẹn jẹ́ àbí tó máa defect lọ sí other party, he waited, he rebuild, ó dẹ̀ lọ ṣe confrontation yẹn, ó dẹ̀ jẹ́ kó yé wọn wípé èmi ló kàn. Kí ni challenges tá ní tá ń wò pé a lè face ẹ̀? Because normally challenges tá bá ní life wa tó ń cause setback àbí tá ti ń believe pé ó ń drain wa, ó fẹ́ gba gbogbo agbára wa, a ní láti face ẹ̀. Lọ́pọ̀lọpọ̀ gba challenges yẹn gan ò lágbára, ó kàn ní ìdíkà kan fún ní full confrontation. Fídíò yìí máa wúlò fún wa ní gbogbo ọjọ́ tá bá ti ń wà down àbí tá bá ti ń rò pé ó kò fẹ́ lose àbí tá bá ní láti ṣe bí akin even fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la. Jẹ́ fídíò kan tá gbọ́dọ̀ máa wò láwò tún wò. I am talking of President Bola Ahmed Tinubu, doggedness, perseverance, willpower, àti kéèyàn ní ayọ̀ ọkàn, kéèyàn wà determined, kéèyàn dẹ̀ create self awareness fún ara ẹ̀. Kó tó wá bú mi ní comment section pé kí leléyìí ń sọ aṣọ pé oúnjẹ wọn nílùú ilé ó ń sọ nǹkan mi gbà bébí náà ṣe ń complain yẹn bó ṣe wọ́n yẹn lèmi náà rà, kódà mo wà lára àwọn tó nífẹ̀ẹ́ kí Yorùbá nation ṣẹlẹ̀. And I noticed he made mention of such in that video. Tẹ́ bá farabalẹ̀ wò látòkè délẹ̀, kò ń ṣe fídíò kan tí yẹn máa ní mo ti wò rí náà. Ojoojúmọ́ tó bá ń wò ni wàá máa rí ẹ̀kọ́ tó pọ̀ kan bẹ́ẹ̀. Yes, kó lọ bá àwọn èèyàn kó jẹ́ kó yé wọn wípé mo ṣoore fún ẹ o, ó dà ipò tó fẹ́ máa fi bí ṣú mi o, jẹ́ kí n rán ẹ létí, kó sábúrú ń bẹ̀. Torí Yorùbá náà sọ pé à ń ṣoore ká lè bá gbà, tó bá di páàrí gbà ló máa di mo ṣe fọlọ́. Ó yá, ẹ subscribe sí Yakob TV, ẹ farabalẹ̀ wo fídíò yìí sódà kẹ́ lè rí mi wò nígbà mi, ẹ like ẹ jẹ́ ká tọ́jú fídíò yìí, ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀, ká dé máa visit ẹ time to time. Ó yá, ẹ jẹ́ ká wò kó tó ṣẹlẹ̀. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ lórí AD, AC, ACN, agbedori APC, oògùn ẹ̀fọ́rí, àbí bẹ́ẹ̀ kọ́? A fẹ́ ṣe é gbà yẹn. This is me telling you between my life and God Almighty. Buhari ní kí n wá ṣe gbákejì o. Ó nítorí àkọ́kọ́ tó ń jáde, ó ń gbé fún Ọ̀kadìgbò, flamboyant, fàájì loving, Catholic, pé wọn dìbò fóun. Ẹ̀ǹkejì, ó ń gbé fún another Igbo, Umesi Oke, tó jẹ́ speaker, wọ́n gbà lọ́wọ́ òun, wọn dìbò fóun. Ó ní òun rí i pé tóun bá lọ mú Pope wá láti Rome, wọn ò ní dìbò fóun. But ìwọ Bọ́lá Tinubu, ó ní gómìnà mẹ́fà, ó tí ì lose election rí. Gbogbo nǹkan tàdé ń wò ní statistics ńgbà yẹn, ó fẹ́fọ̀ wa, oníkàkú dìjọ rọrùn. Ní àti ìdí ibẹ̀ yẹn, kó tiẹ̀ jẹ́ ká tó ẹgbẹ́ yìí tún. Ìgbà tá a tó tán, tá a mú àwọn PDP wọlé, Sàràkí rí pé
àwọn PDP ò ní rí nǹkan kan tí Buhari bá jẹ́ president èmi náà Muslim tí bá jẹ́ vice president òun ò lè rí senate president ò tún lè jẹ́ Muslim. mo ṣe bẹ̀rẹ̀ sí campaign madaru nìyẹn bá ní ẹ wá mo léèyàn tó jẹ́ Christian màá mú un lẹ̀ ẹgbẹ́ yóò gbọ́dọ̀ fọ́ àdẹ gbọ́dọ̀ fẹ́ bí n ṣe mú ẹni tó jọmọ yín sílẹ̀ nìyẹn. ó tọrọ ọbẹ̀ lẹ́gbọ́n yẹn orúkọ mẹ́ta náà ní kí n mú wá orúkọ Yẹmí Kàdóso wà nọ́mbà 1 orúkọ Wálé Ẹdùn wà nọ́mbà 2 Yẹmí Ọ̀ṣínbàjò ó wà nọ́mbà 3 mo wá ní ẹni kí n mú orúkọ mẹ́ta wá tí n bá mú mẹ́ta wá mo ṣílẹ̀kùn fólè nìyẹn ẹ lè fi kẹrin kún kẹ wá mú kẹrin yẹn ẹyọ kan ni máa fún yín ẹyọ kan torí èmi ni fẹ́ sọ̀rẹ́ńdà ráìtì mi fún yín. àwọn ulamas tó ń jẹ́ ògbóǹtagì àáfàá mùsùlùmí wọ́n wá bá mi aago 2:00 sí 3 a ti parí ọ̀rọ̀ láti dá wọn lóhùn pé ok àní ẹyọ kan sẹ́ Buhari fúnra rẹ̀ dẹ̀ fẹsẹ̀ rìn wá olódà òun gbà kí n fẹ́ ẹyọ kan lẹ̀ bí n ṣe forúkọ Yẹmí Ọ̀ṣínbàjò sílẹ̀ nìyẹn. ó tọrọ ọbẹ̀ nìyẹn ẹ tí gbọ́ lẹ́nu mi rí láti bí kankan ibi ẹ ti kọ́ máa sọ yẹn ìpè kó má dàrú kó má bàjẹ́ orílẹ̀-èdè Yorùbá káàtì ẹ̀ lè débẹ̀ ká gòkè díẹ̀ ìjọ ta ti ń bàbọ̀ torí bẹ́ẹ̀ ń ṣe nísìnyí aṣọ tára wà mo kàn ní ó tásìkò ọ̀rọ̀ ojú orí kọ́ tó bá jẹ́ tìwé ni mo kàwé o. tó bá dẹ̀ jọ́rọ̀ àgbà ni èmi lẹ́gbọ̀n wọn dẹ̀ bí mi ń bèjì náà ọmọ ní ìkan ṣáájú gbẹ̀gbọ́n àpèmọ́ra ẹni dẹ̀yìn lágbé tèmi dire mo ti ń sìn yín bọ̀ ọjọ́ ti pẹ́ ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. èmi ló kàn ìgbà tó ń yọ ẹgbà tí Àtíkù nínú ẹgbẹ́ ẹ̀ tó bá Ṣọjọ́ fẹ́ nà pa ọ̀dọ̀ mi ló sá wá èmi ló kàn mo filẹ̀ fún ó yọ akéèti inú rìbádù ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọgbọ́n orí ni kíní Núrù nìṣó mo gbé Núrù rìbádù.
gbádùn síta. Ọdún ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí tí mo ti ń sìn wọ́n bọ̀. Eléyìí tó jókòó lẹ́yìn mi Dàpọ̀ ṣó wá lè sọ pé òun lè di ìdádì gọ́fúnà tí ó bá ṣe mí. Àbí àbádìjọ wà ń stadium gan ni gbogbo pósẹ̀ wọn yàtọ̀ ó ní àṣẹ ẹgbẹ́ gan wọn ò fẹ́ gbé fún ẹ lọ wo fídíò ẹ̀ mi tí mo gbé lẹ́yìn. Gan bá fẹ́ gbọ́ ẹ̀mí àágùn tó bá fẹ́ bọ́ Ọlọ́run nípò ẹ̀ á mọ̀ pé òun ò lè di gọ́fúnà láì ṣe iṣẹ́ Ọlọ́run àtèmi. Ọ̀gáre ó ṣe ó ti dójú ẹ̀ sẹ́yìn. Kò ní ìdí ká kọrin Ògúndé Yorùbá sọ̀rọ̀ ẹ̀wẹ̀ ní bọ́ọ̀lù fàyàráyé ó gbá wọn sísàlẹ̀ ó gbá wọn sódò. Ọ̀rọ̀ orin kọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ ni ó tásìkò náà tá a máa gbà á. Ọmọ tó mówó wálé ni bàbá àti ìyá ẹ̀ máa yan rìn. Agbára yìí kò ń ṣe fún Òkè Ọya nìkan. Tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. Kò lè di president. Ó ṣe kìíní olùlẹ̀, ó ṣe kejì olùlẹ̀, ó ṣe kẹta olùlẹ̀. Ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun ò tún rán mọ́. Mo dẹ̀ lọ bá Kaduna wà rán ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ àdúró tiẹ̀ wà á dẹ̀ wọlé. Nǹkan kan ní pé o ò ní fọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré. Ó dẹ̀ gbà. Àtijọ́ tó rẹ̀ ti débẹ̀ mi ò gba mínísítà, mi ò gba contract, mi ì tọrọ ọbẹ̀, mi ì tọrọ gàrí, mi ì tọrọ fúra lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ yàwó ń bẹ̀. Ó wá ní lọ́tẹ̀ yìí o Yorùbá ló kàn. Tá a bá dẹ̀ sa Yorùbá náà èmi ló kàn. Ọmọ Tèmídire àpèmọ́ra ẹni dẹ̀yìí. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń wọ plane tẹ́ bá wà nù aeroplane wọ́n ní tí oxygen bá fail tí face mask bá yọ bó tiẹ̀ gbọ́mọ ẹ̀ dání sí ẹsẹ̀
má má fi kíní yẹn sẹ́nu ẹ̀ náà wàá kọ́ fi sójú ara ẹ̀ tó bá kọ́ fi sí ẹnu ẹ̀ tó bá change tó bá protect rẹ̀ ní kó tó protect ọmọ tó gbé dání àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí tí mo protect àwọn ọmọ tí mo gbé dání tó èmi náà fẹ́ ṣe present. mi ò fẹ́ kán pa mí mọ́tàn mo ti adopt gbogbo nǹkan tí everything said by Kazeem Shettima. It is very true. And the helicopter only after 6. 6:30 wọ́n á rọ agbẹ́wà dé Ìkẹjà a máa tún gba padà lọ láti Ìkẹjà lọ sí Àbújá. Ẹni tí wọ́n á bẹ̀yìn fún kò ju pé etí yín ò ní gbọ́yìn kùn inú yín ò ní bàjẹ́ ẹ̀mí ni kẹ́ ẹ dúró tì. Ẹ̀yin delegate tó wà bí Ọlọ́run ò ní sọ̀rọ̀ yín delegate o. Ọlọ́run á gbọ́ ti yín o á gbọ́ tàwọn ọmọ yín o àwọn ọmọ yín náà wá jù wá lọ ẹ bá fẹ́ gbò ìṣègbò lé o gbogbo wa lọmọ lé ẹ ṣé mo dúpẹ́ o ìdọ̀bálẹ̀